léwé yèyè ìgbani ọdún tó lò lórí òkè ewé yèyè ìgbani ó bá wọn lájẹ́lájẹ́ bí ará òde òpèrè àjọkẹ́ mo lò ó bá wọn lájẹ́lájẹ́ bí ará òde òpèrè jàre òpèrè lọ ewé yèyè ìgbani lágbára ọlọ́run ọba wọn ò rí láwọn bàbá rẹ̀ níbi àti bíbí ọlọ́mọ ìyẹ̀rọ ọ̀gbìn ọlọ́pàá mọ̀jọ̀ ọ̀làdọ̀gbìn.
ń bọ̀ lágbára ọlọ́run ọba ire 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 yóò jẹ́ tìyẹ lágbára ọlọ́run ọba láti ilé ìgbà àwa ara wa rí àwa ara wa rí àwa wọ́n bá dà mọ́ ọdún ká rí àwa. ọdọọdún lẹ́mọ̀ yìí òbí ọyọ́ láṣẹ ìgbìmọ̀ rẹ̀ gbogbo ibikíbi tẹ́ bá tẹ̀ ilé ọlọ́ràá ní òjẹ́ ẹ̀ ní tẹ́sán àgbàmọ́lẹ̀ aráyé ò ní bínú gbogbo ẹnikẹ́ni tó bá ní lókù tẹ́ ń pè gbà láṣẹ Èdùmàrè ẹ̀ fi ṣàtẹ̀gùn láṣẹ Èdùmàrè ẹ̀ fi ṣàtẹ̀gùn torí pé kí n inú mi dùn lónìí gan mo really appreciate because mi kàn ti expect it so mo dúpẹ́ lọ́dọ̀ yín mo dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè lójú kọjú òní kò sójú ẹ̀mí láṣẹ Èdùmàrè yín náà ní fìbànújẹ́ ló gbà ẹ ní gbé ogun eléegun ẹ ní ṣíléyà ẹ ní ṣọjàrà láṣẹ Èdùmàrè ẹrù tàbí amọ̀ túwò Elédùmarè ò ní gbé kẹ́ni kankan mọ́ lágbára Èdùmàrè ọdún parí lọ báyìí ìgbésí ayé yín ò ní parí ìgbésí ayé iṣẹ́ yín ò ní parí bí ìbámu mi bá ti máa ṣe kinní yìí ní òjẹ́ láṣẹ Èdùmàrè ẹ wà kéwì gbọ́lá ẹ kéwì gbọ́rọ̀ ẹ kéwì gbàdùn lọ bí bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà bọ́n ṣe wú ajó bí ewé níjọ́ kìíní àná tó fi dá lọ́lá ńláńláńlá láṣẹ Èdùmàrè tí yóò tún jù bẹ́ẹ̀ lọ ọmọ aráyé á mọ̀ èyí sówó á mọ̀ èyí sọ́lá á mọ̀ èyí sáìkú balẹ̀ ọ̀rọ̀ ibire báyìí náà fàmù wọ̀ sí òkú ibire náà máa tọ̀rọ̀ gbogbo ní sí láṣẹ Èdùmàrè látòní lọ lórí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè ṣé wọn dúpẹ́ o àti gbogbo àwọn tó dùn mí nínú ìbànújẹ́ ò ní yálé yín o thank you so